CD àti VCD tẹ́ ti ń retí ẹ̀. gbogbo bó ṣe wáyé lọ́jọ́ tá a ṣèrántí ọdún kan. ìpapòdà màmá wa olóríire abiyamọ pàtàkì. alájà Sínẹ́tà Bẹ̀bí ọmọ tó wọ Akínsànyà. màmá Alhaji Musiliu Àyìndé Akínsànyà MC Olúọmọ. alága URTW Lagos State Chapter. lọ́jọ́ náà gan la tún sí mọ́ṣáláṣí la. Central Mosque. lórúkọ màmá wa Sínẹ́tà Bẹ̀bí ọmọ tó wọ Akínsànyà. kí gbogbo mùsùlùmí lè máa kírun sí Ọlọ́run níbẹ̀. akọ́lé ọdún CD àti VCD yìí ni. ìrántí ọdún kan màmá MC Olúọmọ. àti ṣíṣí mọ́ṣáláṣí la. aliwula máa wara sátúndé àmbíyá. bàbá wọn wá sí àgbáyé. Sheikh Muhyiddin Ajani Bello ní wá sí ọjọ́ náà. ó lágbára. wá sí ọjọ́ yẹn tún gbẹnu tán. ẹ tún gbà. gbogbo fáàrí rẹ gbogbo bí o ṣe gbajúmọ̀ tó ǹjọ́ ọba kú ò láyé wọn ọ̀nà ọ̀ lẹ̀ gbọ́ ọ̀rọ̀ gbọ́. àwọn àfáà ti di òkú wọn ó di ọ́. tọ́lá àwọn àfáà ni ẹ dúró de bí wọn bá wá di ọ́ kalẹ̀ tó wà ń lẹ̀ gbọ́ ọ̀rọ̀ gbọ́. àwọn ìmáàmù tó ti ń fún lówó àwọn àfáà tí wọ́n ti ń gbọ́ lọ rẹ ó ṣe bá àánú kankan ń bẹ lọ́dọ̀ wọn ni wọ́n fà lé ọwọ́ ìyá Ọlọ́run. àtúngbọ̀ kan sílẹ̀ ni wọ́n wá sí àgbáyé. bàbá Muhyiddin Ajani Bello. Haji Musliudeen àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àtàbúrò. ẹ rí i pé tí a bá dìde tí kálukú wa bá ń lọ ń tẹ́ tọrọ àforíjìn lé lórí ẹ máa fojú ara yín rí báyìí. nígbà tí èyí bá sọ ọkọ àtìyàwó èwo làbùrọ̀ rí rẹ níbi ká máa dì má rẹ ni. ẹ wo eléyìí kọjá fẹnuròyìn. ọdún CD àti VCD ìrántí ọdún kan màmá MC Olúọmọ. àti ṣíṣí mọ́ṣáláṣí ńlá ni. gbogbo olókòlókò tọkùlù jankan-jankan ló wà ń bẹ̀. láwọn bíi ọlá Ṣéwù Abana. Ibrahim Dende IBD. oníbàfíìbà. Jafo Authority. Koko Zaria. Kúnlẹ̀ Poli. Mustapha Sego. Carlos Kibo. Alhaji Ilafiabe. Alhaji Alifulani. àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. tó bá wọn gbajúgbajà olórin bíi agbákin babagun Haji Abbas Akande Obesere. ọ̀gá náà síwájú bí Pasuma aláyélúwà Súlẹ̀ Àlàó Màláíkà Súlẹ̀ Àdìó àtàwẹ́wẹ́ àpèsè Táyé Adébísí Kọ́rẹ́nsì Ìdídòwò Matthew Taoba Linga àtàwọn àgbà òṣèré oní tíátà bí Ọ̀gá Bello Yínká Quadri Madam Sajẹ Betty Abalogun Broda Saji Mojí Abbas Ìyábọ̀ Òjó àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ. ọjọ́ lọ́jọ́ yẹn ó kọjá àfẹnuròyìn. ẹ̀yẹ rádíò CD àti VCD kẹ́gbọ́ kẹ́wọ́ àti gbé jáde báyìí o. marketed and distributed by Sarulaj Music and Films International. Ìmísí Olúwa marketer 209 Agege Muto Road Mushin. Telephone 002-305-3461 àti 002-368-8615. audio CD àti VCD ìrántí ọdún kan màmá MC Olúọmọ àti ṣíṣí mọ́ṣáláṣí ńlá. ó ti jáde wìtìwìtì ló ń ta ètètè lọ́ra tí yín o. ilé dáríjì lágbájá ẹ̀ṣẹ̀ tó ṣẹ̀ mí àwọn tí wọ́n ṣẹ̀ wá ń kọ́ ṣe kán sí gba ẹ̀san aláwo ló forí jẹ̀dá o ẹrú ẹlẹ́ṣẹ̀. Allahu akbar kabira inna Allaha gafurur rahim. dájúdájú ọlọ́run ọba aláforíjì ni ọba tó ń darí ẹ̀ṣẹ̀ yín ẹ̀dá tó dá. wá sí orin dẹ́ o. ajá kudlata sani ó gbé àkọ́tún rẹ́kọ̀dù orí Islam yìí jáde. ó gbé àkọ́lé ẹ̀ ní ẹrú ẹlẹ́ṣẹ̀. ẹgbọ́n ta ni ò dẹ́ṣẹ̀ rí ta ló mọ̀ tó ń wájú ọlọ́run. rẹ́kọ̀dù yìí ni kẹ́ra kẹ́ máa gbọ́ kẹ́ máa wò. ó ń ṣini létí kọ́ni lẹ́kọ̀ọ́ ọlọ́run ọba aláforíjì. ajá kudlata sani tó gbọ́n sókè. ìjọ ànábì ìṣàlẹ̀ yìí kórọ́ọ̀sì yẹn jọ náà ń sani àǹkálíyà àdéhùn ni tó bá ti ń ṣe ààbò gbọ́ pragmatic optimism àlẹ́sọ́dọ̀ olóyìnbó àlìílímù kù wà tó torí ànábì wà mọ́ òsìrí ike àtọ́lá fàákọ̀dà pragmatic optimism ìrètí ògo ti dé ó ti kírun ó tún gbàwẹ̀ ó wá ń rawọ́ sálà omi pèsè ìbéèrè rẹ̀ òyìnbó o. ẹ wo frank lóríṣiríṣi ló wà nínú ẹ. tẹ́ ẹ bá tún gbọ́ àzíkiri lẹ́nu Kudlata Sani. ẹ máa gbọ́ bó ṣe lóyin lánàá tó kọjá àfẹnuròyìn. ẹrú ẹlẹ́ṣẹ̀ làkọlé rẹ́kọ̀dù yá ti gbé jáde. marketed and distributed by Love Brothers Music and Films. Vespa bus stop Ifọ̀ ìpínlẹ̀ Ògùn. ó tún wà lọ́dọ̀ Golden Point Music l'Alaba. Mike record lórí òkè Agédégudu lẹ́nu Sodi Lagos. àti Kulux Music l'Abẹ́òkúta. ẹrú ẹlẹ́ṣẹ̀ ẹni tó ń dẹ́ṣẹ̀ tó ń tọrọ àforíjì lọ́wọ́ Ọlọ́run àfikún náà ọmọ bá ṣe ń darí yìnyín o. rẹ́kọ̀dù yìí ló ṣe wá sí ẹ. ẹ tètè lọ́ra tí yín ó ti jáde. lọ́jọ́ nǹkan ẹ̀yẹ wa Ọlọ́run ò ní fi wá pamọ́. ọjọ́ lọ́jọ́ tí Paso fọmọ fọ́kọ. ìlú Èkó mi títí tí gbogbo ayé ló péjú. ó kọjá fẹ́nu
fẹnu ròyìn orí Àjíbọ́lá Àlàbí bàbá ìyàwó wú ẹkún ayọ̀ ló ń sun ìgbéyàwó Baraka tọmọ Pasore ẹ o audio CD àti VCD ẹ iléeṣẹ́ Sarolac ti gbé jáde kàṣàgbà wìtìwìtì ló ń ta lórí ìgbà bó ti ṣẹlẹ̀ láti bẹ̀rẹ̀ dópin àwòyọ nkankan kúrò àmì ọlá ló ṣe wá sí lọ́jọ́ yẹn báyẹ̀gùn ilẹ̀ Yorùbá káfàtà bàbá ìyàwó olúwayé fújì kẹwọn the ultimate ló kọ́ ní lùlù fún wájọ́ OPP ó kọ́ pa ẹ̀ tún gbà. adúpẹ́ ọlọ́run ó ṣeun lórí Pasuma Àjíbọ́lá. jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó. Àjíbọ́lá jẹ́jẹ́jẹ́jẹ́ lójókòó. irú rẹ̀ yìí bá wọlé tọ́ ẹ̀ wá. ire dáadáa ló bá wọlé tọ́ ẹ̀ wá. ọlọ́mọ àjòrògùn àpò wa bá. Àlàbí wáìdù máa jòrògùn àdá wa bá. ọ̀nà tó máa wá bò mẹ́sẹ̀ kò máa ní wọlé tọ́ ẹ̀ wá. Wàsíù mi Àlàbí ọmọ àdìjà kúbúrà Àjíbọ́lá. ẹ ò tí ì gbọ́ gangan olúwayé kọ́ dandan orin lọ́jọ́ yẹn yàtọ̀ báyẹ̀gùn K1 ó tún dá. lẹ́rìí ẹ gbówó jáde aláti náwó. Àlàbí Pasuma Àlàbí adé. ọjọ́ ìnáwó lèmi káwa máa jayé òrìrà. Àlàbí adé. ẹ má ṣe kẹ́ máa mọ̀ ẹgbẹ́ kìíní náà jáde. Àlàbí adé. ní K1 jẹ́ kọrin lọ́wọ́ wọ́n sì la pè wọlé láti Canada ó ga. Wasilatu mi, Wasilatu mi, ọmọ mi láti ìlú Canada, ọmọ mi Wasila. Àríkẹ́ ẹ̀dí Ọlábísí, ayé bububububu, ayé ṣaṣaṣaṣaṣa. Wasila, wọ́n tiẹ̀ fẹ́ mi fọ̀rọ̀ wọ̀ sí, wọ́n fi kàn mí nítorí Wasilatu mi ò fi bínú. ṣùgbọ́n mo dúpẹ́ fọlọ́run ọba ni ó ṣe bàjẹ́ Àyìndé ní Wasiu Alábàbí. Wasila nínú ẹ̀ adùn ara ẹ̀ ayá gágágágágágá à ń ṣe tiwọn náà ní ìrọ̀rùn. Wasila ìlú Canada ló wà wàá bá dòdò wá sílé. Àjíbọ́lá wọ́n máa ń sọ oríṣiríṣi wọ́n ní Wasiu Àyìndé ó ti fẹ́ wà á sí láàrí wọ́n ló fọ́mọ Pasuma Àlàbí. sẹ́yìn gbà ládùúgbà kẹ́ ẹ ṣọkọ ọmọ yín olúwayé ó ní ìbùjì aráyé burú ṣùgbọ́n kò dùn mí bí o tiẹ̀ ríro ó sún mi bí o ríro. agbọ̀túngbà wò tún wò ní audio CD àti VCD yìí o. ìgbéyàwó Baraka tọmọ Paso. ilé kún fọ́fọ́. Ajíwọ̀síù Àyìndé K1 the ultimate bọ́rẹ̀ kẹrẹ̀kẹ́. gbogbo olóko tọkùlù jankan-jankan ló péjú gbèsè síbẹ̀. látọ̀rí chairman URTW Lagos State. Ají Musiliu Àyìndé Akínsọ̀yà MC Olúọmọ. Ọláṣẹ́wò Àbànà. lílá fíyàbẹ̀. Síkírù kò lọ títí. nice small doctor. Ṣẹ̀fíù Àlàó. Ṣínà Akọni. Táyé Kọ́rẹ́nsì. Dádì Ṣókì. Saka Ọ̀rọ̀bọ̀. Súlẹ̀ Àtàwẹ́wẹ́. Mama Rainbow. Madam Sajẹ. Yomi Fashlanso. Fẹ́tí Abalógun. Ìyàbọ̀ Òjó. Láyọ̀ Amusa. Sọjí Táíwò Ṣọmọ Bánkẹ́. Jígan Bàbá Ọjà. Kàkàdí ẹ̀ kàdákẹ́ ni o. Ahmed ló ya fídíò yẹn tó direct yẹ. Audio CD àti VCD ìgbéyàwó Baraka tọmọ Paso. Àti gbé jáde wìtìwìtì ló ń tà. Marketed and distributed by Sarolac Music and Films. Ìmísí Olúwa Marketer. 209 Agége Muto Road Mushin. Àti number 3 Ọlọ́mọwẹ́wẹ́ Street. Ọ̀fọ̀látẹ́jú Street Mushin. 139 Oyosare Shopping Complex Bọ́ládé Òṣòdì Lagos. Telephone 080-2368-8615. 080-2305-3461. Àti 080-3562-9276. Audio CD àti VCD ìgbéyàwó Baraka tọmọ Paso. Àfi kẹ́ra kẹ́gbọ́ kẹ́wò. Ó kọjá bẹ́ẹ̀ ẹ tètè lọ́ra ti yàn.
ọmọ tó raṣọ fún màmá ẹ̀ tó ra bàtà fún màmá ẹ̀ ọmọ tó kọ́lé fún màmá ẹ̀ tó ra ẹṣin fún bàbá ẹ̀ tó ra mọ́tò fún màmá ẹ̀ ẹ rí pé òun gangan ti ṣàdúrà fúnra rẹ̀ ó ti ṣe sílẹ̀ dé gbogbo ọmọ. Àyìndé Musiliu ó dáṣọrò màmá ẹ̀ ó ra mọ́tò fún màmá ẹ̀ ó ṣọjọ́bí fún màmá ẹ̀ MC dáṣọ fún màmá ẹ̀ rí ó wọṣọ tó dá fún màmá ẹ̀ o ó fóúnjẹ tó dá sí màmá ẹ̀ kó máa jẹun. Musiliu òun gangan ti ṣàdúrà fúnra ẹ̀ o òun gangan ti ṣàdúrà fúnra ẹ̀ o. Màmá gbogbo nǹkan ló póríṣiríṣi lẹ́ni àdúrà mi fún Musiliu ó tún pọ̀ jù bẹ́ẹ̀ lọ ní tó ṣe fún yín yìí ó ń sọ pé kò sí òòṣà kankan níbì kan àfi ìyá lẹ́yìn Ọlọ́run Olódùmarè ẹ̀yin èyí tó kù tẹ́ máa lò láyé ẹ̀ ní lónú ìdààmú ó ní kẹ́ mọ́ bá a lónú ìdààmú ó fi eléyìí ó lóun fi ṣe èrè fún gbogbo kò lè ṣe gbogbo nǹkan tẹ́ ṣe fún tán kò tí ì ṣe ìdá méjì màmá ṣùgbọ́n ẹ̀mí ẹ̀ Ọlọ́run á dá sí fún yín á ṣe jù bẹ́ẹ̀ lọ á ṣe jù bẹ́ẹ̀ lọ òun fẹ́ yín màmá òun fẹ́ yín àwa ń fẹ́ yín nígbà tó lọ́wọ́ bá gbà fún bẹ́ẹ̀ ni màmá ọmọ yín ní òun fẹ́ ó níbi tó ń wù kẹ́ ẹ jókòó sí inú mọ́tò yìí ó níbi tó ń wù kẹ́ ẹ máa jókòó sí rè màmá ẹ jókòó bisimilayi ẹ jókòó sílẹ̀ màmá. Màmá ó níbi tó wù ú kẹ́ máa jókòó sí nìyẹn kọ́ máa wá pariwo kiri pé ìyá MC ìyá MC ìyá MC màmá ó níbi tó wù ú kẹ́ jókòó sí nìyẹn. Allah. ọmọ Musiliu Àyìndé ọmọ àṣẹ ìtọ́jú yìí lọ fún ọmọ tiẹ̀ ní ara rélùwé fún á wà lókùnrin a máa gbé gbogbo èrò tó fẹ́ lọ sí Mọ́kà á dẹ̀ rí bẹ́ẹ̀. alága abẹ́bí. Sínátà Láyé. aya Akínsànyà o. Sínátà Láyé. alias Ìyá Agége. Sínátà Láyé. màmá dáadáa. màmá lálùbáríkà. ó ti ṣẹ́jìyà lórí ọmọ. ọmọ ó lè jẹ èèyàn. àwọn ọmọ ṣoríire tán. wọ́n kẹ́ màmá wọn. alájà síná. Àbẹ̀bí aya Akínsànyà. wọ́n ṣe ọjọ́ ìbí lẹ́kọ̀ọ́. ayé gbọ́ ọ̀run mọ́. kéwàá ló ṣe rẹ́. pàṣẹ ló ṣe MC. fàájì yìí ò tán lẹ́kọ̀ọ́. wọ́n tún ní màmá ọ̀yá Dubai láyé wá. orí omi ní Dubai. Dubai láyé wá. ẹ̀wọ̀n màmá MC. ó ṣe ń jayé orí ẹ̀. MC Musiliu o. ọmọ Akínsànyà. àbúrò kìbìtì o. Àdùnní Ayádénúgà. sáyàyà aládé. Aládé ọmọ Akínsànyà. ọ̀nàrẹ́bù Mùíbù o. Àyìnlá ọmọ Akínsànyà. Dubai làwà yóò. láti jẹ gbádùn. gbogbo abiyamọ ayé. ẹ ṣàmì àdúrà. ẹ ṣàmì o. oúnjẹ ọmọ oúnjẹ ọmọ lẹ́nu wa. oníkóró. bó ṣe ń ṣẹlẹ̀ ní Dubai rèé àti gbé jáde. òbí ẹni ṣe pàtàkì ó ṣe kókó ìdùnnú òbí ni kí ọmọ ó yáre kó ṣètọ́jú bàbá àtìyá tó bí sáyé ẹni sọ pé owó tẹ́rù ìwọ̀n tó máa fi tanná ló mú ọmọ gbẹmí níyì ọmọ gbẹmí ga ọ̀gẹ̀dẹ̀ tá a bá gbìn sétí odò a máa rí omi mu oúnjẹ ọmọ àjẹdálẹ̀ mo rọmọkẹ́ ọmọ tó rira lẹ́yìn gbogbo bẹ̀bẹ̀ tó wáyé lẹ́kọ̀ọ́ lọ́jọ́ tá a ṣe ọjọ́ ìbí màmá olóríire abiyamọ pàtàkì alhaja Sinat Àbẹ̀bí Akínsànyà alias Ìyá Agége tó pé ọmọ 80 ọdún láyé láàyè àtàyè ìdẹ̀ra ìlú Èkó mìtìtì pẹ́pẹ́yẹ pọnmọ lọ́jọ́ náà alárèéjàgbá nǹkan gbé nǹkan hànú màmá MC Olúọmọ ó bọ́ sínú ayé tuntun pẹ̀lú mọ́tò tuntun bọ̀gìnì Range Rover Sports latest model tí MC rà fún màmá ẹ̀ gẹ́gẹ́ bí ẹ̀bùn ọjọ́ ìbí
ní gbangba wálíà lójútáyé níbẹ̀ ni Majesty Olúayé Fuji Mayegun in general K1 the ultimate ti fi kọ́kọ́rọ́ mọ́tò yẹn lé màmá lọ́wọ́. وأن القاسطون كانوا لجهنم حطبا وأن لو استقاموا على الطريقة لأسقيناهم ماء غدقا لنفتنهم فيه ومن يعرض عن ذكر ربي يسلكه عذابا صعدا وأن المساجد لله فلا تدعوا مع الله أحدا صدق الله العظيم. الله أكبر كبير. وبلغ رسوله الكريم ونحن على ذلك من الشاهدين. adúpẹ́ fún alqari tí wọ́n ka alukur'an fún wa jazakumullahu anil islami wal qur'an khayran amin. báyìí òun náà ni kí a introduce ká dárúkọ àwọn èèyàn tó wà lórí ìjókòó gbogbo wa ti mọ̀ pé àwọn àlùfáà wa àgbà wọ́n wà ní ìjókòó alhamdulillah bàbá wa sheikh Muyideen Ajani Bello wọ́n wà lórí ìjókòó bàbá wa Imam Ejigbo wà lórí ìjókòó bàbá wa alfa ńlá wà lórí ìjókòó bàbá wa Mubashir mo kí wọn ẹ káàbọ̀ bàbá wa alfa ńlá gbogbo àwọn alfa wà lórí ìjókòó chief imam tuntun àti náìbí a kí àwọn kábíyèsí gbogbo kábíyèsí tó wà ń bí olúwo tìlú Ìwó ọba Abdulrasheed Akànbí tìlú wan akíyé o ọba wa Alhaji Abdulfatai ọba dáadáa àkámọ́ onítorí tìlú Ìtorí akíyé bàbá wa Ológùdù of Ògùdù akíyé o olùwàjẹ́mi yín gò fún wa bàbá wo onígbòǹgbò kábíyèsí onígbòǹgbò akíyé sá bàbá wa bàbá wa aláwo bàbá wa Shilon mo kí yín púpọ̀ bàbá wa alágbàdo mo kí yín bàbá wa Olú of Owódé mo kí yín alhamdulillah mo kí aṣíwájú àdínì gbogbo Ọ̀yọ́ state Alhaji wa Mutiu Ọládẹjọ onímàálù mo kí yín púpọ̀ Alhaji wa Adébáyọ̀ Abdulsalam Ọ̀gábìlò mo kí yín Alhaji wa Yínká Quadri Alhaji wa Táíwò Hasan Ògògó Alhaji wa Kaka Alhaji wa Igi Ọláìyá Alhaji Abbas Akande Obesere kò tí kọ́. alhamdulillahi rabbil alamin. báyìí dúpẹ́ fọlọ́wọ́n ọba. wọ́n ti ṣe àdúrà bẹ̀rẹ̀ wọ́n ti ń lọ wẹ́lẹ́wẹ́lẹ́. ẹ jọ̀ọ́ ẹ bá mi yòǹbó anabi wa Muhammad. sallallahu alayhi wa sallam. Alhaji wa Táyé Currency akí àwọn náà báyìí àfa wa gbẹ̀dẹ́dùn láàrin ìṣẹ́jú márùn-ún bismillah. Assalamu alaikum wa rahmatullahi wa barakatuhu. Alaikum salam wa rahmatullahi wa barakatuhu. Akí bàbá wa gbà ní wàásí àgbáyé ni. Maulana Sheikh Muyideen bàbá wa Bello ọlọ́mùsàjẹ́ sí pẹ́ o. Mo kí bàbá wa ìmáàmù ní gbogbo àdúgbò yìí lápapọ̀. Akí gbogbo kàlẹ̀ lẹ́ẹ̀kan sí ẹ dákun ẹjá wà ní farabalẹ̀ nítorí àná Muhammad. Èyí tí wọ́n ní kí n ṣe níwọ̀nba ní ti ìpèmídéyìn tí olóríire ní pèmídéyìn lónìí Alhaji wa Musliuddin tí abitọ̀ dárúkọ wọn Àyìndé Akínsànyà Olúọmọ tí wọ́n ní ń dárò ẹ̀mí màmá wọn àti ìdárò ẹ̀mí fún wọn àti ìsọfẹ́ni tí ń lo ayé lọ́wọ́ pé wọn náà ní déètì ìgbà tó dálẹ̀. A'udhu billahi minash
الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فلينظر الإنسان مما خلق ẹ já wa nú ronú ibi tọ́lọ́run ti dá gbogbo wa. خلق من ماء دافق látara wàhálà lọ́lọ́run ti dá gbogbo wa náà. يخرج من بين صلب وترائب tọ́lá àwọn méjèèjì tó bí wa wọ́n ṣe wàhálà kún ó tó rí wa bí. إنه على رجعه لقادر léwu ká pẹ́ láyé tó a padà sọ́dọ̀ ọlọ́run jọ kan. يوم تبلى السرائر ṣé bá a bá dọ̀hún àṣírí kálukú ó tún jọ náà. فما له من قوة ولا ناصر tọ́lá nìkan ò ní lágbára àti gba lọ́ọ̀yà àwọn ajú ọlọ́run. وسماء ذات رجع gbogbo ẹni ọ̀gá láyé wọ́n wálẹ̀ fọlọ́run jọ náà ni. والأرض ذات صدع àwọn tá a sì rò pé wọn ọ̀já mọ́ wọn jà mọ́ lọ́dọ̀ ọlọ́run jọ náà. إنه لقول فصل ọ̀rọ̀ ọlọ́run lélẹ́yìí o. وما هو بالهزل ọlọ́run ọba eré débẹ̀. إنهم يكيدون كيدا wa náà là ń dọ́gbọ́n àfẹ́ kú. وأكيد كيدا ọlọ́run sì ń wò wá pàǹtara wa ni. فمائل الكافرين أمهلهم رويدا gbogbo ẹni tí ọba ti ṣe tọ́lọ́run díẹ̀díẹ̀ lọ́lọ́run ń parí wọn. صدق الله مولانا العظيم الله أكبر. كل شيء فان إلا الله باقي أحد صمد لا يموت أبدا. Allahu Akbar. gbogbo ń tẹ́dá jẹ́ láyé ìtàn ni ó di ìbọ̀dọ̀la láfi ní kó ṣàṣelẹ̀ rere sílẹ̀ fáwọn ọmọ gbogbo ń tẹ́dá kọ́ nílé kòtò ni ó sùn bọ̀dọ̀la dákun tọ́jú sàré rẹ̀ o tòró sùn bẹ́ẹ̀ lọ́jọ́ kan. ولو إست ألفا ثم ألفين بعدها فلا بد من يوم تسير إلى القبر bíkú bá máa ká lówó ọmọ tó wò ní lọ́rùn Ajásínátù Àbẹ̀bí ìyá Musiliu olú ọmọ. Farahami Ajásínátù ọlọ́run bá wa kẹ́ màmá. Àbẹ̀bí Akínsànyà mi. àwa tá a farabalẹ̀ ká sáámi. Fájì àlìlì Fìrìdáùsà mọ́ sí wa. jẹ́nà níbùgbé màmá. Àbẹ̀bí ìyá Gègé àmì. àmín. Allahu yariamuha. ọlọ́run bá wa kẹ́ màmá. Allahu yukirimuha. ọlọ́run ṣe màmá pẹ̀lẹ́pẹ̀lẹ́. Allahu yab'athuha fi ahsani suwari. wọ́n dìde pẹ̀lú fọ́tò tó dáa. Nasikuru kí Àbẹ̀bí. gbogbo àgbà láàmú rántí màmá. Akínsànyà Alábẹ̀bí. a gbàgbé wọn pẹ̀lú àdúrà. Ajásínátù ya Rabbana. Fìrìdáùsì jannatuha. àlìjẹ́nà níbùgbé wọn. Sàlámù gbogbo mùmíní. ẹ jẹ́ á ṣe sùúrù. Àti mùmínà lè ayé. Àtẹ̀yìn tọ̀lọ́hún fún lóye. Ẹja jọ wòye sáyé ayé tá a wà yìí àgbákò ni. Bèyàn rí dunnú nídàjí. Tínú rẹ̀ dùn tó kéde ijó. Nígbà tí ó fi tún dìrọ̀lẹ́. Ìdùnnú ti tún dìrònú láfi ní wáyéwáyé kọ̀ wá níwọ̀nba àṣebí ìṣèkàsọ̀tẹ̀ rántí ikú rántí ọ̀run rántí ẹ̀san torí pò yóò tẹ́ dàdí mú lọ́jọ́ tí kú bá ti dé ló ti pin kò kú máa jọ ní èpè gbogbo ọ̀yẹ̀kú ó padà kú. Àṣetàn láàdì bàbá lọ tán ìyá wa Sínátù ya Gègé náà di tanu Àbẹ̀bí ìyá olú ọmọ Musiliu náà di tanu lọ́dún kan bí ọjọ́ àná nígbà tí màmá wà ń relé Ajásínátù Alábẹ̀bí ìyá wa Musiliu olú ọmọ. Àbẹ̀bí màmá ń dáhùn pé
àsárá ìlú ojú romi jẹ́ ń dúró sí àwọn ọmọ díẹ̀ sí i ẹrù yìí pọ̀ tá a ló lè gbé àbígbàwó lọ́jọ́ òun tún lè wá tí mo tún lè pàdé ọmọ mi ọba tó ní kẹ́ẹ̀kọ́ gẹ̀yà àlìjánà ní ilé wọn ajakèbí tí omi àdùnní ayádẹ́nuga òdìgbà kan akínsànyà ọmọ mi kìbí tí ìhùmọ́jú tẹ́yìn mi ajìyáyá ọmọ mi àdìsá akínsànyà ọmọ mi àdìsá ọba tó ní kẹ́ẹ̀kọ́ gẹ̀yà àlìjánà ní ilé wọn ajimusiliu dín ní ọmọ mi àyìndé mi ọ̀ọ́tọ́jú mi ọkọlé ńláńlá fún ìyá rẹ̀ o wọ́n tún jọ kó lọ sí ibẹ̀ ìyá rẹ̀ o ìyá gbébẹ̀ díẹ̀ tọ́lọ́jọ́ fìdé akínsànyà ó dìgbà kan ìgbà tá a sára ìlú dé tọkànlẹ̀kùn yàrá bẹ́bí ó ní ya Musiliu ọ̀ọ́yà dìde ajásí náà tún ọ̀ọ́yà dìde àsìkò tí tó ká lọ́rùn gbéra nílẹ̀ alábẹ̀bí èyí tó lò láyé ti tán ká lọ sí yàrá òní àkàn níbi tó sùn dọ́jọ́ ẹ̀san àbẹ̀bí yà ń dáhùn pé Musiliu díìnì ó dìgbà kan àyìndé mi ọmọ mi mójú tẹ̀yìn mi ọmọ mi ò àyìndé mi ò dìgbà kan àjì Musiliu díìnì ó gbìyànjú ó ṣe ribiribi fún yàwó àbẹ̀bí ó dúró tì yàwó títí tán fi kú torí pé àbẹ̀bí máa tọ́jú ọmọ nígbà kékeré rẹ̀ aláyìndé bó o bá sọ̀wọ́ nù alábẹ̀bí kò ní í ṣe pé alábẹ̀bí títí àdúrà ni ó ṣe fòlú ọmọ ìgbà tá a sára ìlú dé tọkànlẹ̀kùn ọ̀yà dìde ìyàwó ojú ọmọ rẹ̀ nígbà mírí ó ní olú ọmọ mi ó dìgbà kan gbogbo yín ẹ mójú tẹ́yìn mi jàmọ́ bọ́mọ bá ṣẹ̀wọ̀n wò tìyá wọn ní ẹ wò tìyá wọn ẹ má bí wọn ta ni wọn wò bẹ́ẹ̀ bá ṣẹ̀ mọ́ àbẹ̀bí ìyá gègé ìyá yín ti lọ ìyá gègé náà di tanu ajì Muibu ọmọ mi Muibu dì ní ọmọ mi Àyìnlá gbogbo ntí màmá orí ṣe tán ẹ pàmọ̀ràn pọ̀kẹ́ tẹ́yìn ṣe ọ̀rọ̀ rí ká mú wá sí fáwa tà ń lo ayé ká ronú kátàjí gbogbo ń tó hù wá lálẹ́ jẹ́ òkú ní ọgbẹ̀yìn orúkọ wa torí lálá tó lókè ọwà lẹ́ni kí ni kàràhùn kí ni fàárí gbogbo ń tí ń gùn ẹ̀ fẹ́ tán ìwọ tí ń gùn náà padà lọ ìjókòó ìrántí fẹ́ nìkan pé ọdún kan ìyàwó àbẹ̀bí tẹni tí ń bọ̀ wá òye nìkan bẹ́ẹ̀ dandan yóò sì tún kẹ́nìkan ọlọ́run bá wa kẹ́ mọ̀mọ́ rẹ̀ àmín ọbẹ̀ ni ti ń lu ayé lọ́wọ́ pé wọn ló sì wọ́pọ̀ ń bẹ̀ subahana rabbika rabbil izzati amma yasifun. wasalaamun alal mursalin walhamdulillahi rabbil alamin. olùwàmọ ẹ̀kan tá a máa gbowó náà ní lẹ́yìn eléyìí bàbá ó ṣe wá sí ya bisimilah owó àdúrà owó ọpẹ́ ẹ̀kan tá a gbowó náà rí gbogbo ẹni wà lórí ìjókòó ẹ̀kan tá a dìde tá a mọ owó wa náà rí lẹ́yìn eléyìí yà láti ọ̀dọ̀ olúọmọ ó yá gbogbo àwa tá a wá bá olúọmọ ṣe ẹ̀yin màmá ẹ̀ ó yá bisimilah olórí ẹbí Akínsànyà owó àdúrà rèé. bàbá wa 50,000 naira ọ̀tẹ́gbẹ̀yẹ 50,000 naira. aṣíwájú àdínní gbogbo Ọ̀yọ́ state táyé kọ́rẹ́nsì 50,000
Allahu Akbar. Alhaji wa Sego wọ́n wá jíṣẹ́ gbogbo state esco 500,000. Allahu Akbar. aṣíwájú àdínní Ọ̀yọ́ state 200,000. Alhamdulillah. Alhaji wa Ibrahim Dende àti gbogbo àwọn jama wọn. Alhaji Ahmed láti etí ọ̀sà 150,000. Gbogbo ẹ̀yin kọ́sítọ́mà dáadáa ó yẹ jáde o. Àfẹ́ kí eléyìí àfẹ́ kí ó gbà wá ní àsìkò púpọ̀. Bàbá wa Gúnwà Ọlá Fatah Imam Kúnlé Poli Alhaji wa Kúnlé Poli 50,000. 50,000 naira. Chairman Sombi 50,000. Haji Mansur Alagba. Olówu 50,000 naira. DC SWAT 50,000. DC US 50,000. Shaina àti Ṣeun 50,000. Honourable Daudu 100,000 naira. Honourable Daudu 100,000. Ìwọ tá a gba chairman fún torí wọ. Mainland branchi. Mo ń bọ̀. A and B 100,000 naira. Ìyálàjẹ Òṣòdì 100,000. Ìyálàjẹ general Òṣòdì. Bọ́lájí 50,000. Ìwọ náà jáde jẹ́ kí kámẹ́rà rí ẹ. Ìwọ tá a gba chairman fún tó jáde torí 100,000 ni 100,000 ni. torí ọjọ́ ìní ni o. Now. Ọpẹ́ ọlọ́kọ̀ 50,000. 50,000 naira. Àwọn state gbogbo state ti mú 500,000 wá. 500,000 láti state. Sego náà máa gbé wá. Ta ló lòun ti rà ànú wá olóhùn mẹ́lẹ́sẹ̀ lórí. wá bọ́ sókè bọ́ sókè. Ta ló ti bú 20 wá olóhùn ti rà ànú gbà àwọn mọ́tẹ́lómìn. Báwo ló lu ọmọ ṣe jẹ́. Ọ̀gá ogun everybody gbogbo Lagos state. Kò ní sọ tíjọ́ sí mọ́. mo ń bọ̀ báwo ló lu ọmọ ṣe jẹ́. Ọ̀gá ti tèmi ní gbogbo Lagos state. Ọ̀gá fẹ́ tó fẹ́ àtẹ tó fẹ́ àti hùn àti à gbogbo ẹ̀ lórí irọ́. Ọlọ́run yọ bóyá Gambia ló bá wà báyìí. Gbogbo no surrender no kìnìún kan yìí wọn ò sí mọ́ adúpẹ́. Ani no surrender no. Mustapha bóyá Gambia ní tá ló bá wà báyìí. Alhaji Sisu ìyànà pàjá 50,000 naira. Àṣà ni lè kọjá ní ọ̀nà brown kìnìún. Photographer Jẹ́jẹ́ láti Alubarika. Kọ̀tún 50,000. Àjọkẹ́ photographer láti Kọ̀tún Igbe. 50,000. 50,000 naira. Allahu Akbar. Bàbá orí ni wọ́n 5,000 naira. Adúpẹ́. A ní pe ẹnìkan kan mọ́. Ìwọ tó bá máa kó tọ́ sí ẹ dìde. Jalabi Aziz láti Dubai. Solomon. Alhaji Yinka Quadri. Adépèmí. LOBE. Alhaji Yinka Quadri. 20,000. 25,000. À ń lọ bí wá sí. Franco Nero. Mushin Branche 20,000. Adúpẹ́. Taiwo Hasan Ogogo. Ọ̀gá Bello. Ogogo. Àwọn méjèèjì 20,000. Ẹ má jà gbowó mọ́. Adúpẹ́. Ẹgbà. Ẹ jà lọ bí wá sí ẹjọ́. Ẹgbà. أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم سلام عليكم سنة نبوية سلام عليكم سنة نبوية إجابتها فرد على كل مسلم إجابتها فرد على كل مسلم ما في الحياة بقاء ما في الحياة ثبوت نبني البيوت وأتمام تهرب تلك البيوت ومن تبع هداهم بإحسان إلى يوم الدين وبعد
adúpẹ́ fọlọ́hún. Alhamdulillah. ẹ jẹ́ adúpẹ́ o. Alhamdulillah. ẹ pariwo ọpẹ́ sókè. Alhamdulillahi rabbil alamin. Wallahu fil ardi. Wallahu fis samaa. Wallahu fil ardi. Wallahu fis samaa. وبينهما لا شيء إلا هو الله وبينهما لا شيء إلا هو الله. tó jàmáà gbogbo àwa tá a bá wà nítorí màmá wa tó bọ́ sálìkìyàmà ẹ jẹ́ á dìde lẹ́ẹ̀kan náà. nǹkan tí sẹ̀ríà islam fi lélẹ̀ òun ni pé bí wọ́n bá ń ka alukorahan fastami'u lahu wa ansitu. ẹ dákẹ́ ẹ sì fetí yín sílẹ̀ kí ló fi parí ẹ̀. la'allakum turhamun. bẹ́ẹ̀ bá ń fẹ́ dẹ̀ra láyé àtàlùkìyàmà tí wọ́n bá ń ka alukur'ani létí ẹ̀ tó sì ń gbọ́ tó wà ń ṣàròyé anabi wa Muhammad sallallahu alayhi wa sallam ó ní kó tó jẹ punishment tọ̀dọ̀ Ọlọ́run yóò jẹ tayé tó bá ti lè kú bí oṣù kan tí ó kú ò láyé kò ní lè sọ̀rọ̀ mọ́. ẹ jẹ́ ká dákẹ́ bá a bá lè béèrè lọ́wọ́ màmá tó kú ò láyé tá à ń sọdún kan wọn lénìí màmá ò ní sọpọ́nà ọ̀run wù ú lọ o ẹ̀yin tẹ́ ẹ sì wá ń bí náà gbogbo ẹni ayé bá sú láàrin wa ń bí kọ́nàwọ́ kí n rí i. ìwọ táyé ti sú ọ. bí ọba ti wá sí èyí tó lè jẹ́ ìbálẹ́jọ́ fún mi pé mo wà níbi ọdún kan àdúrà màmá wa Sinat tó bí Muslihudeen Olúọmọ Akínsànyà kí n má wàá ní ìkọsẹ̀ níwájú Ọlọ́run lórí pé mo wá bí a panupọ̀ nísìnyí tó o bá máa ń tà ń ké máa sàmí sínú ọkàn rẹ ìwọ tó o bá máa bá wa ké a ké yín náà anzal náà wù kan a ṣe Suratul Ikhlas mẹ́ta a fi àtáyà a fi parí ẹ̀. Bismillahir Rahmanir Rahim. إنا أنزلناه في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من 1000 شهر تنزل الملائكة والروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد بسم الله الرحمن الرحيم قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد التحيات لله الزاكيات لله الطيبات صلوات لله السلام عليك أيها النبي ورحمة الله وبركاته السلام علينا
وعلى عباد الله الصالحين. mo wá bẹ̀ wá lórúkọ ọlọ́run àti ti ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam. ẹ jókòó lọ́ọ̀lẹ̀ ká bára wa sọ̀rọ̀ ìṣẹ́jú 5. Kadake FM. tó فليتفضل. وأيقن بأن الله ما شاء كائن. وأيقن بأن الله ما شاء كائن وما لم يشاء هيهات الصلاة. mo ń gbọ́ àfa. وأيقن بأن الله ما شاء كائن وما لم يشاء هيهات الصلاة. bọ́lọ̀ ń bá ti lọ́rọ̀ orin ní orin. وأيقن بأن الله ما شاء كائن. àfa wa tó wá ṣe ìdárò fún wa lẹ́ẹ̀kan. wàláhì ọba mi lẹ́mìí jẹ́. ngbà tó ń sọ ogbon tó ń sọ ń bí omi bọ́ lójú mi. ayaza satarahalu an qaribi. mo gbọ́. ayaza satarahalu an qaribi. n tó ti súnmọ́ pẹ́kípẹ́kí báyìí. ayaza. Allah. ayaza. ìyá oníranù. ayaza. ọmọkùnrin tí ò sí làákàyè lára ẹ̀ mọ́. ayaza. òkú la mà láǹṣe kéé mà ń ṣe ìyàwó. ayaza. ṣé wá ní oníkálukú ń rẹ́rìn-ín la wá ń dunnú ní làákàyè ni. ayazi. bá a ti pọ̀ tó yìí bí kú bá ṣẹlẹ̀ sẹ́nìkan nísìn ó kúrò láàrin wa nìyẹn kò tún ní rántí kò ń wáyé mọ́. ayazi. ó sì ṣe bí ẹni pọ́ lájẹ ara. ayaza. àbó oníni. ayaza. wèrè ara rẹ̀ só oníni. ayaza. ṣé kinní kan lè dìfẹ́ǹdì rẹ bí kú bá dé. ayaza. kí ló fẹ́ fi bọ́lọ̀ ń sọ̀rọ̀. ayaza. kí ló pera rẹ níbi àwà yí pàápàá. ayaza. satarahalu an qaribi. Allah. ila qaumi kalamuhum sukutun. ọ̀fẹ́ ṣetán tó lọ bá àwọn èèyàn tí wọn ò ní sọ̀rọ̀ mọ́. ila qaumi ìwọ náà sì ní sọ. kalamuhum sukutun. ọ̀ ń padà lọ́rẹ̀ báwọn èèyàn. ila qaumi. ọ lọ báwọn aràn kan. ila qaumi. àwọn tẹ́jọ́ máa ṣẹgbẹ́. ila qaumi. àwọn tẹ́jọ́ gbàgbé bí ẹ ti wá. ila qaumi. àwọn tẹ́jọ́ máa lálàá. ila qaumi. kalamuhum sukutun. ila qaumi. kalamuhum sukutun. gbogbo wa yìí pátá a tọ́kú wò. ayaza. kí ló wá dé. ayaza. bọ̀dá. ayaza. bàbá. ayaza. madam. ayazi. ìyá. ayazi. àǹtí. ayaza. satarahalu an qaribin. ṣé tó o bá kú ṣé àwọn ọmọ tọ́lọ̀ ń fún ọ ṣé wọ́n lè rí yàn péjọba yìí. satarahalu an qaribin. ya dunya sanatrukuha uratan. Musliu Olúọmọ
wàá gbé chíà rẹ sí gbangba ń bí. ìyá dùnìyà sanatiruku awa namudi. ẹ gbàgà wọn. urọta misilamajina urọta. ẹ pariwo Ọlọ́run lẹ́ẹ̀kan náà. ẹ jẹ́ ká kọjú sí. gbé ọwọ́ rẹ méjèèjì ó kí o fi pariwo Ọlọ́run. ẹ tún pariwo ẹ lẹ́ẹ̀kan sí i. Allahu Akbar. wàfi kọ́bùdì káfí tífúlì ìdáwìlá dàtí. àwọn ẹ̀gbọ́n Musiliu dà. ó yá àwọn dà. wọ́n máa bọ̀ wá pẹ̀lú àga wọn. ẹ̀yin náà máa bọ̀ wá. wàfi kọ́bùdì káfí tífúlì ìdáwìlá dàtí. Allah. دليل على الحرص المركب في الحي وفي بسطها عند الممات إشارة oníkàlùkù ó jẹ́ kí làákà rí ọ wálé o. ألا فانصروني قد خرجت بلا شيء ألا فانصروني قد خرجت بلا شيء. jama mo bẹ̀ wá pé kò sásìkò. في قبض كفر طفل عند ولادة. ṣùgbọ́n ọmọ mi ni Musiliu ni mo fi jókòó ń bí. látàárọ̀. ngbà mo ti kí jimá fún yín ni n ó ti máa lọ. bẹ́ẹ̀ni. torí mo wá wò ó pé inú àwẹ̀ la wà làákà ìyàwó mùsùlùmí a máa wálẹ̀ díẹ̀ nínú àwẹ̀ torí gbogbo wa tá a wà ń bí ẹ ń bá wojú ẹnìkọ̀ọ̀kan ní yóò ṣe bí gentleman kan ní. wàláì. ẹranko ló sì pọ̀ láàrin wa ń bí. turabun min turabin. turabun min turabin ila turabin. wa ma fakharu turabi ala turabin. wa ma fakharu turabi ala turabin. turabun. yẹ̀pẹ̀ ni ọ́. turabun. bọ́ bá ní làákàyè dáadáa. turabun. gbàtọ́ jẹun yóò tán ọ wá ń làágùn. turabun. oògùn tó ń la òhòrò làákàyè rẹ wò dáadáa. turabun. ebi yẹ̀pẹ̀ ni ọ́. min turabin. oògùn tó ń la ìyẹn ara rẹ ní ń pariwo. ila turabin. pé òun fẹ́ lọ báwọn ọmọ ìyá òun. turabun. ta lọmọ ìyá rẹ̀. turabun. yẹ̀pẹ̀ ni. turabun. ọ̀nlàgùn. turabun. ẹlòmíì bẹ́ wúlẹ̀ ń bí àwà yìí. turabun. agbádá lọ́wọ́ lọ́ba bọ́ ọ lẹ̀. turabun. ẹ ń gbọ́. turabun min turabin ila turabin. ayé lọ wà tó ń bá gbádá lẹ̀ sọ́ọ̀bù ọ̀lẹ̀ nù sàrẹ́. gbogbo nǹkan tó burú jù láyé lọ́wọ́ Yorùbá ló wà. àwa nìkan láyé ní làákàyè. kí ló dé? ẹ̀rù Ọlọ́run ọba wa rí. à ń ṣàdúrà òkú ó sì á di pa à ń yọ lẹ̀kùn à ń ṣàdúrà òkú ó ti kí ló fariwo ń bẹ̀. kí ló fariwo ń bẹ̀. à ń yọ lẹ̀kùn ọ́ọ̀lù. turabu min turab. turabu min turabi ila turabi. wa ma fakhara turab. wa ma fakharu turabi ala turabi. wa ma fakharu turabi ala turabi. ẹ̀yin ẹ̀gbọ́n Musiliu àti Musiliu náà bá a bá ti kúrò ń bí ẹ máa lọ tọrọ àforíjìn lórí èyí tẹ dánwò yìí bá a ti kú mọ́sálásí lẹ́ẹ̀kan lọ́yọ̀ kálukú ọgbà ilé ẹ̀ lọ ṣùgbọ́n àwọn tẹ́ kójọ yìí wọ́n dáràn sí yín lọ́rùn wọ́n dẹ́sẹ̀ lẹ̀ àwọn
ọkùnrin àti obìnrin títí ń wára wọn láti ẹjọ́ ẹ̀ wọ́n ti ń ríra wọn. wọ́n ti exchange wọ́n ti ń number. tẹ nọ́mbà ìṣirò èsìrò. bó o lẹ́ ṣe bọ́ ń bẹ̀ bẹ́ẹ̀ bá lè ṣòfin pé ẹnìkan kan ò gbọ́dọ̀ mu ti kán ẹ lè gbọ́ yẹn ṣé wọn ò ní bára wọn sọ̀rọ̀. ẹlòmíì tiẹ̀ ti ránṣẹ́ sí àpò tí. àwọn nasiratun. wàbùtì sáàmàtún wàsálàmù wàkàlámù wàmọ́rìndùn wàlẹ́kọ̀ọ́ nasiratun. instrumenti ìsìnánù. nasiratun. bàbá ti wòra wa báyìí. nasiratun. àwòra wa. nasiratun. obìnrin. nasiratun. obìnrin náà ó wo ọkùnrin. nasiratun. káwòra wa lákọ́kọ́. wàbùtì sáàmàtún. àwa rẹ́rìn síra wa. wàbùtì sáàmàtún. wasalamu. àwa kíra wa alájà ẹkú jọ mẹ́ta. sàmàlẹ́kùn. kakóńgbẹ. sàyẹ̀kùn. kò mọ̀ pé èpè làwọn ń gbéra àwọn ẹsẹ̀ sàmàlẹ́kùn. sàlẹ̀kùn. nasiratun. nasiratun. wàbùtì sáàmàtún. wasalamu. akire ni alájà ẹ̀ mọ̀ mímọ́ ni njọ́ tá ń lọ ní Musalifa báyìí ẹ̀yin ni mo pàdé lẹ́lẹ̀ wá ń béèrè ìkíní kan. níbi tẹ̀sán ti kó aṣọ ara mi yín báyìí. nasiratun. àwọn oníṣìná méjì kan náà wọ́n paradì ara wọn ń bí. wàbùtì sáàmàtún. wọ́n rìnrìn músẹ́. wàbùtì sáàmàtún. ẹ̀rín músẹ́ ó jáde lẹ́nu wọn. wasalamu. wọ́n wà kíra wọn. wakalamu. wọ́n wà bẹ̀rẹ̀ ọ̀rọ̀. wàmọ́rìndùn. wọ́n wà fúnra wọn ládéhùn. wàlẹ́kọ̀. wọ́n wá pàdé wọn máa lọ ṣèbàjẹ́. nasiratun. wàbùtì sáàmàtún. wasalamun. jalla malamu. wakalamu. wàmọ́rìndùn wàlẹ́kọ̀. wakalamu. wàmọ́rìndùn wàlẹ́kọ̀. ẹ jẹ́ kí gbogbo wa ká mọ̀ pé àkọ́kọ́ náà wà ní oṣù Ramadan. ẹ jẹ́ kí gbogbo wa ẹ jẹ́ kí a fi ti bá jẹ́ tọ́lọ́hún ká fi fọ́lọ́hún. wàsá kọ́ ni kú ṣé nǹkan kékeré ni kú ni. gbogbo fáàrí rẹ gbogbo bí o ṣe gbajúmọ̀ tó ǹjọ́ ọba kú ò láyé wọn ọ̀nà ọ̀ lẹ̀ gbọ́ ọ̀rọ̀ gbọ́. àwọn àfáà tí di òkú wọn ó dì ọ́ tọ́lá àwọn àfáà ni ẹ dúró dè bí wọn bá wá dì ọ́ kalẹ̀ tó wà ńlẹ̀ gbọ́ọ́rọ́gbọ́ àwọn ìmáàmù tó ti ń fún lọ́wọ́ àwọn àfáà tí wọ́n ti ń gbọ́ lọ́rẹ́ ó ṣe bá àánú kankan ń bẹ lọ́dọ̀ wọn ni wọ́n fà lé ọwọ́ ìyá ọlọ́run ni. àbí kí ni wọ́n wí fọ́kù kí lẹ̀ wí fọ́kù. ẹ bá jẹ́ ẹjọ́ òkú lẹ fi ń sin ọlọ́run. kí ló fẹ́ wí tó o lè sọ pé yóò la ẹnìkan níwájú ọlọ́run. wa an laysa lil insani illa ma saha. illa ma saha. gbogbo ń tọ́ bá ṣe é lẹ̀ lọ́ọ́ bá níwájú ọlọ́run níjọ́ náà. wa an laysa lil insani illa ma saha. ọ̀rọ̀ ọkú la sì sọ di wàsá àwa ń bára wa ṣàwàdà. وأن ليس للإنسان إلا ما سعى. rántí ọjọ́ tí wọ́n ó di ìwọ náà kalẹ̀ o. اتقوا يوما اتقوا يوما ترجعون فيه إلى الله. ọjọ́ ńlá kan ni o ọjọ́ tá a bá ń lọ ọ̀dọ̀ Ọlọ́run. ثم توفى كل نفس ما كسبت. gbogbo ohun tó o ṣe pamọ́ pátá
àṣírí ẹ̀ ó tú. وهم لا يسلمون Allah. وهم لا يسلمون. ọlọ́run lémi ọlọ́run èmi mo dá yín èmi náà ni wọ́n sì pa yín n ò ní àbòsí kankan tí mo fẹ́ ṣe pẹ̀lú yín. àwa ń bí òun pera rẹ léèyàn ọ̀n pàtàkì ara rẹ kí ni ọ́. ó tó ń jà sága wájú. wọ́n ó di ọ́ ń jọ wọ́n bá di ọ́ kalẹ̀ báyìí táwọn àfáà wa bẹ̀rẹ̀ sí í sun ọ́ lébi bìràn ẹrú rẹ ni ọmọ ẹrú rẹ o anta ọlọ́run alam ìwọ lọ mọ̀ o bisirrihi wa alaniyatihi. ọmọ kọ̀kọ̀ rẹ ọmọ gbangba rẹ. in kana muhsinan fasid fi ihsanihi. Allahu akbar. Ọjọ́ ni re. bó bá jẹ́ ni ire ìwọ lọ mọ̀ o bó bá sì jẹ́ èèyàn burú ìwọ lọ mọ̀ o. la taftina ba'dahu waj'al baynana wa baynahu àwa àjọ wá sáyé yìí o àjọ wa ò lílọ rẹ̀ yìí la taftina ba'dahu. lílọ rẹ̀ yìí kí ọ máa lọ ni o má fi dá wàhálà lẹ̀. má fi dá wàhálà lẹ̀ láàrin àwa o. níbi tí lámilámi ni o. Ó máa lọ waj'al baynana wa baynahu amadan ba'idan. kọ́ wa fi ọdún tó pọ̀ sáàrin wa má sì ń tẹ̀lé ń tẹ̀lé. ó jẹ́ kó máa lọ. وفي قبل كف الطفل عند ولادته ما شاء الله دليل على الحرص المركب في الحي. ẹ jẹ́ agbọ́n tá a fà yìí ń sọ. وفي قبل كف الطفل ìjọ tá a bá bímọ عند ولادته yóò di ọwọ́ méjèèjì. دليل على الحرص المركب في الحي. Allah Allah. دليل على الحرص المركب في الحي. yóò máa wá pariwo orí tó ń dún yẹn ó ń sọ pé mo kó dé ni mo kó dé ni mo kó dé ni n tó dì máa wọ́ ni o. gbogbo bí mo ṣe fẹ́ lò ó ní látẹ́lẹwọ́ mi yìí o. ìníjí ó bọ́lẹ̀. ó ní mo kó wá o. àpẹẹrẹ àkọ́kọ́ nù. wà fi basitiha indali mamati isharatun. bó bá sì tún lọ àlìkìyàmà. fi basitiha. mo bá ti ń fún un lóríṣiríṣi oògùn. àfi basitiha. ọwọ́ tó dìde ń jó ní kò ní í dì í mọ́. wà fi basitiha. ìyá wa ya ọwọ́ méjèèjì sílẹ̀. wà fi basitiha indali mamati isharatun. àpẹẹrẹ tí ó tún ṣe pé òun ti ń lọ. aláfàṣùrùní kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn. Allah. aláfàṣùrùní kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn. nígbà tí màmá wa Sínà ń lọ. aláfàṣùrùní. wọ́n wojú àwọn ọmọ. aláfàṣùrùní. wọ́n ń sọ àpẹẹrẹ táwọn ń rí. aláfàṣùrùní. wọ́n lè pa àwọn aráwọn ẹnìkan àwọn jọ ń sọ̀rọ̀. aláfàṣùrùní. wọ́n lè pa àwọn rí màmá wọn. aláfàṣùrùní. wọ́n lè sọ pé àwọn rí bàbá wọn. aláfàṣùrùní. nígbà wọ́n wá ṣetán tí wọ́n máa lọ. aláfàṣùrùní kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn. wọ́n wá na ọwọ́ méjèèjì màmá wa tẹ ọwọ́ náà pé kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn. ẹ̀yin ọmọ mi. alá fansuruni fansuruni. Musili wò mí dáadáa o. alá. ó ṣẹlẹ̀ o. alá. wò mí dáadáa ìwọ ọmọ mi. alá. fansuruni. fansuruni. wò mí dáadáa. fansuruni. kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn. gbogbo ń tá a ti jọ ń tọ́jú láti ẹjọ́ mo ti dà á lẹ̀ o n ò mú kankan lọ́mọ o. aláfàṣùrùní. ẹ má pẹ́ rí mi pé mo mú nǹkan lọ́wọ́ o. kọ́díkọ́rajitu bìlà ṣẹ́yìn.
Alhaji Musliudeen àtàwọn tí wọ́n jẹ́ ẹ̀gbọ́n mo sọ̀rọ̀ lẹ́ẹ̀kan àtàbúrò ẹ rí i pé tí a bá dìde tí kálukú wa bá ń lọ ń tẹ́ tọrọ àforíjì lé lórí ẹ máa fojú ara yín rí báyìí nígbà tí èyí bá sọ ọkọ àtìyàwó èwo làbùrọ̀ rí rẹ níbi ká máa dì má rẹ ni. nínú àwẹ̀. máa sọ ọ́mà. Masha Allah. máa lamasa nisa bí ká fi. Allah. mo hàn ní. má lọ ọbẹ̀. adúpẹ́ fọlọ́n jàmá. aláfa sùúrù ni. màmá ti lọ. kọ́dàkọ́rọ́ túbi la ṣe in. nípa báyìí oríire tó o ti ṣe lára màmá ọlọ́run ní sọ́dọ̀ orí burú wọn lọ́wọ́. iná sì tẹ̀sí kẹrọ tún. mo kí gbogbo àwọn àfáà wa mo kí gbogbo ẹ̀yin èèyàn ńláńlá mo kí àwọn onímọ̀ mo wá kí àwọn kábíyèsí olúwo tẹlúwà ọlọ́run bá wa ṣàánú yín ọlọ́run bá wa dúró tì yín àárín yín àtọ́lọ́run ò ní dàrú oríire yín ọ̀kalẹ̀ oríire yín ọ̀kalẹ̀ ìlú ò ní túmọ̀ yín lórí àárẹ̀ ò sì ní í ṣe yín ọ̀làṣà gbogbo àwọn lọ́balọ́ba ń bẹ̀ yẹn pátá àdúrà yín ọgbà la haula wala quwwata illa billah. a fi aṣíwájú kí gbogbo àbá Alhaji Mutiullah láti Ìbàdàn aṣíwájú nìyẹn. a fi bàbá wa Adébáyọ̀ Sàlámì Masha ọ̀gá Bello Allah. a fi wọ́n kí gbogbo òṣèré orí ìtàgé ń bí. a kí bàbá wa Alhaji Abdulkareem ọlá Shehu Abana. ọlá Shehu Abana one. Elegushi. mo kí àfa ńlá o mo kí àfa ńlá o mo sì kí ìmáàmù wa lẹ́jìgbò àwọn ní àgbà alálejò lẹ́nìí dáadáa yín ò ní bàjẹ́ o mo sì kí àfa wa ara ọ̀kan mi ọlọ́run mọ́sá bá mi ṣàánú yín ọlá nàbí wa Muhammad mo kí láfi mo kí àfa wa Sàdálà mo sì kí gbogbo àwọn àfa tó ń bẹ nígun bẹ́ẹ̀ náà dáadáa yín ò ní bàjẹ́ o ọlá nàbí wa Muhammad Alifulani ooru àwọn èèyàn rẹ mú ọ o sì bẹ́ wùlẹ̀ sọ ọmọ bí ojú ẹ̀ wù sí. Allah nísìnyí jàmá ẹ jẹ́ àwà lóòrò ká fi ṣàdúà gbogbo ntẹ ẹ bá fẹ́ máa dánwò ẹ máa dánwò. ẹ gòkè mọ̀ ọ́n láti. Haji Musliudeen ọ̀gbẹ́ni ọmọ ni ọmọ lọ́dọ̀ ọ̀fẹ́lẹ́ ẹni tí Alhaji Àríṣe Kọ́lá Àlàó kọ̀lọ́rẹ̀ kankan ń bàdàn ọ̀rẹ́ rẹ̀ nu ààrẹ mùsùlùmí ọ̀rẹ́ ààrẹ ni ìwọ náà o ti ń dépò ààrẹ bọ̀ kó o mú lọ́rẹ̀ ọ̀rẹ́ dáadáa ni torí gbogbo ibikíbi tá a bá lọ gbogbo bí a bá ti lọ láyé òun náà ni Àrẹgbẹ́ máa ń sọ pé n ò lọ́rẹ̀ kankan jù báyìí lọ àfáà mi ọ̀rẹ́ mi ni ó ọ̀rẹ́ ààrẹ nu Masha Allah ẹ dúró báyìí ẹ fún last born láàyè kórìbí débi o ẹ fún last born ẹ fún láàyè. Haji Sulaiman Adékúnlé Àlàó Màláíkà ẹ kú àlejò Sunday Ọlọ́run ní jí ó bàjẹ́ bàbá. O kú àlejò ọjọ́ o òní tán bẹ́ẹ̀ o òní parẹ́ máa yé lára o àwọn tí à ń ṣe bí rẹ nìyí ọ ń kẹ́ màmá rẹ̀ ń kẹ́ lójú kẹ́ mú ni Ọlọ́run ó jẹ́ kí ẹ̀mí màmá ogun fún ọ òní parẹ́ máa yé lára ẹ̀yin náà dúró báyìí. ẹ súnmọ́ wọn last born. Alhaji Abdulwasi Alabi Pasuma náà ti wá. ṣé last born ni ó sì ń ṣe bí last born lóòótọ́ ó ń ṣe bí last born ó yà ju agbádá rẹ lẹ̀ yóò lọ lẹ̀ agbádá rẹ ó lọ lẹ̀. agbádá yẹn ò jù bá ń lọ. ń ọ̀ mà. akí Alhaji Ibrahim Dende ọ̀yí Ọlọ́run ní kí ó bàjẹ́. sẹ́ẹ̀tì andẹ́fẹ́ yà Yínká Quadri. ó yẹ jẹ́ àtẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run. akí ogun àwọn bàbá. ẹ jẹ́ àtẹ́wọ́ sọ́dọ̀ Ọlọ́run
gbogbo ẹni tó fẹ́ sẹ̀yìn ìyá rẹ̀ náà kó tẹ́wọ́ sọ́dọ̀ ọlọ́run. Ọlọ́run dákun mọ́tàn náà dánwò sàtì àdákun mọ́tàn tí ìbànújẹ́ sígbésí ayé ẹ̀yìn látòkè délẹ̀ ọ̀lẹ ni wá alàlálágbára. Ọlọ́run dákun mọ́tàn náà dánwò sàtì àdákun mọ́tàn tí ìbànújẹ́ sígbésí ayé ẹ̀yìn látòkè délẹ̀ ọ̀lẹ ni wá alàlálágbára. Musliudeen, mo kí ọ kú oríire. Brọ́dà rẹ̀ mo kí n pẹ́ kú oríire. Kú oríire. Last born mo kí ọ kú oríire. Kú oríire. Abẹ́ Ọlọ́run ẹ̀yin màmá Ọlọ́run jẹ́ ó dáa fún yín. Àmín. Ọlọ́run má jẹ́ kan àdánwò lẹ́yìn ikú màmá. Àmín. Ọlọ́run kó máa yọ sí yín lọ́nà dùnnú. Àmín. Ọlọ́run kó máa yọ sí yín lọ́nà dẹ̀ra. Àmín. Àárín ẹ̀yin pẹ̀lú Ọlọ́run má jẹ́ ó dàrí. Àmín. First born ńkọ́ o obìnrin ni Ọlọ́run bá mi ṣàánú ẹ̀. Àmín. Ọlọ́run bá mi ṣàánú ẹ̀. Àmín. First born yẹn ní ìsìn ló ti di ìyá gbogbo yín. Ìyá yín ló kù tó dà. Ìyá tó kù lẹ́nu. Ẹ sì gbọ́dọ̀ máa fún un lọ́wọ́ màmá. Ìtọ́jú màmá. Wàláhì bọ́ bá ṣàdúrà fún yín yóò gbà. Tóró mú mi ayé ṣáájú yín. So nípa báyìí. Ẹ̀yin náà sì ní dùnnú wọn. Ọlọ́run ọwọ́lá ní Muhammad. Sallallahu alaihi wasallam. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín o. Àmín. Aburú ò ní ṣẹlẹ̀ sí yín o. Àmín. Ọlá ṣáájú ẹ̀dá Muhammad. Sallallahu alaihi wasallam. Ẹ jẹ́ àtẹ́wọ́ àdúrà. Ìwọ náà tó fẹ́ jẹ́ èèyàn má ṣàròyé má. Tẹ́wọ́. Máa bá wọn dà níyàn. فأنت العالم الحكيم الشقوى. ما شاء الله. وأنت الذي تدري سرائر والنجوى. سألناك بالكتب الذي منك أنزلت وبالمرسلين موكسين من البلوى وبالعلماء العاملين بعلمهم وبالأولياء سالمين من الدعوى وبالبيت والمسيا وسمسم والصفا وبالحرمين الحامدين من الأسوى. Ẹ wá jẹ́ àtẹ́wọ́ a ṣe súrátù dùhà kan fún Musliudeen àtàwọn ẹ̀gbọ́n ẹ̀ àtàntí wọn àgbà àti last born ẹ̀ sọ̀tàǹgbà màmá ń bẹ láyé ńgbà tí màmá ò sí mọ́ yìí Ọlọ́run má sọ yín dọ̀tá ara yín Ọlọ́run má jẹ́ síra yín gbọ́ Ọlọ́run kó dá kálukú lọ́lá láàyè rẹ̀ Ọlọ́run Nábì wa Muhammad ẹbí Akínsànyà ò ní tú o ẹbí Akínsànyà ò ní mọ̀sí o ẹbí Akínsànyà ò ní jìyà o ẹ̀mí gbogbo Akínsànyà ní ọmọ ogun Ọlọ́run Nábì wa Muhammad ẹ bá ń ṣe súrátù dùhà Alam Nasara a wà fi ìsáájà a fi gbẹ̀yìn ẹ̀ níbi ìsáájà yẹn a sì àfùwájà mọ́kànlá Ọlọ́run wọlá Ànábì wa Muhammad ọba tó ran Musiliu lọ́wọ́ má padà lẹ́yìn rẹ̀ o àmín ò ní dẹni àná o àmín ò ní dẹni ilẹ̀ o àmín alámọ̀rírì ò ní dàrú o àmín abẹ́ Ọlọ́run lókè lọ́hùn táwọn ọ̀gá wà ìwọ náà ó dé bẹ́ẹ̀. Àmín. Òkè lọ́hùn táwọn ọ̀gá wà ìwọ náà ó dé bẹ́ẹ̀. Àmín. Bọ́ ọ bá sì débẹ̀ kò ní fi ṣokùnfà kú rẹ̀. Àmín. Ọlá Nábì wa Muhammad. Àmín. Bismillahir Rahmanir Rahim. Iza jaa nasrullahi wal fathu wa ra'aita an-nasa yadkhuluna fi dinillahi afwajan afwajan. أفواجا 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 فسبح بحمد ربك واستغفره
إنه كان توابا. بسم الله الرحمن الرحيم. والضحى والليل إذا سجى ما ودعك ربك وما قلى وللآخرة خير لك من الأولى ولسوف يؤتيك ربك فترضى ألم يجدك يتيما فآوى ووجدك ضالا فهدى ووجدك عائلا فأغنى فأما اليتيم فلا تقهر وأما السائل فلا تنهر وأما بنعمة ربك فحدث. بسم الله الرحمن الرحيم. ألم نشرح لك صدرك ووضعنا عنك وزرك الذي أنقض ظهرك ورفعنا لك ذكرك فإن مع العسر يسرا إن مع العسر يسرا فإذا فرغت فانصب وإلى ربك فارغب. باوك ماما الله باوك màmá wa Allah ọlọ́run tó ní kẹ́nìkẹ́ bá wa kẹ́ màmá wa Allah la ilaha illallah Allah la ilaha illallah Allah Muhammadu Rasulullah la ilaha illallah Allah ausili salama Allah le ali salami Allah fi dari salami tahiyatan wa salama Allah bawa ke mama wa Sina bawa ke mama wa Sina Olúwa tó ní kẹ́ lọ́dọ̀ bawa ke mama wa Zinat. السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته.